ìjọba wo wájú ẹ rí pé ẹlẹ́gbẹ́ pé à ń ṣe nọ́mà tó máa ń ṣe ní Mẹ́kà bérò sì máa ń wọ̀ lọ tó máa ń wọ̀ bọ̀. So ẹni ẹ jẹ́ ká fálù táwa náà ní nǹkan tí wá ní. So ìbéèrè ṣe ń lọ bó tó ń bọ̀ bẹ́ẹ̀ èrò pọ̀ gan káàkiri àgbáyé làwọn èèyàn ti wá sí ìlú ìbàyè pálásì ọba Òṣogbo lẹ́lẹ́. Èyí tí àwọn èrò ṣe ń wọ́ lọ tó ń wọ́ bọ̀. Gbogbo bíbáyìí náà ọjà náà ni ọjà ọba ìsàlẹ̀ ọjà àwọn ibi táwọn àyè ní ìlú Òṣogbo. Gbogbo bá ṣe ń lọ náà wà ẹ̀ka lóko lọ́nà odò Ọ̀ṣun. So wọ́n máa ń dá àṣà kan wọ́n máa ní pé Ọ̀ṣun Òṣogbo máa ń ṣọ̀bù ṣùgbọ́n eléyìí Ọ̀ṣun Òṣogbo ṣọ̀bù. Kí ló ṣẹlẹ̀ sí ọbẹ̀ yẹn? Àwọn ọmọ mi ni ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ok. Ẹ tún rí àwọn tí a rí kọjá ń sìn, àwọn tó ń mú tán white ń sìn, wọ́n láwọn tó jẹ́ ọmọ odò nìyẹn, tó jẹ́ pé bí ìgbà tí wọ́n bá ní ẹ̀mí náà mú yàn, pé omi náà mú wọn náà nìyẹn. Very. Ẹgbẹ́ àwọn èrò ṣe ń wọ́ lọ tó ń wọ́ bọ̀. Odò ni àwọn èèyàn tí bọ̀ tó ti ń bu omi àrí omi Ọ̀ṣun yẹn náà ni wọ́n ń bù bọ̀. Ẹ̀yin pé bẹ̀rẹ̀ àwọn èèyàn tí ń bu omi bọ̀ lọ́tùn lósì. Bẹ́ẹ̀ náà làwọn kan náà tó ń padà lọ síbẹ̀ láti lọ bu omi. Gbogbo bí táwa yìí láti wà ní ìsàlẹ̀ Ọ̀ṣun báyìí. Ìbà iná ń pè ní oríta Better Life ní Òṣogbo. Ìyàwó bá wo bó ṣe ń lọ bó ṣe ń bọ̀. Gbogbo ìbà yìí ló ní. Ó jẹ́ pé ẹni báwọn ọlọ́pàá dúró wámúwámú. Ẹni pé ètò ààbò wọ́n jẹ́ kó ro tótó ní Òṣogbo. Ẹ rí bí àwọn èèyàn ṣe pọ̀ lọ. Àtọ̀pẹ́ odò náà ni àwọn lọ báyìí. Ẹ rí pé èrò pọ̀ gan. Ẹ wo orí oorun ọ̀hún wà lórí. Ọlápá. Ẹ rí bí àwọn èrò ṣe ń wọ́ lọ́tùn lọ, wọ́n ń wọ́ lósì. Ìjọba ta ló? Ìjọba ìbẹ̀rẹ̀ ìbọn. Ẹgbẹ́ pé àwọn èèyàn ṣe ń tì í lọ lọ́nà tí bọ̀. Ẹ bá wo owó ẹ̀yìn náà bẹ́ẹ̀ yẹn máa rí pé àwọn èrò pọ̀ gan.
Bó ṣe ń lọ tẹ̀wá wọ̀ ọ̀kan náà bẹ̀rẹ̀ máa rí pé àwọn èrò pọ̀ gan. Ẹ ti rí bẹ́ẹ̀ omi ó dà pé wọ́n ní omi náà ló mú yẹn náà. Ẹ ti rí bá ti lọ wá. Ẹ̀rí ara wọn wọ́n àǹfààní àwọn tó bá mọ Òṣogbo dáadáa ẹ máa rí àwọn sculptures àwọn kìíní tó wà ní ọdún ẹ̀jẹ̀ rí àtẹnudọ́wà ẹ wo àwọn nǹkan ṣẹ̀fàyé gbogbo àwọn tó yẹ ká máa gbé lárugẹ tó jẹ́ nǹkan àṣà wa òun ni wọ́n kó kalẹ̀ yìí ẹ bá wò dáadáa ẹ máa rí oríṣiríṣi ilẹ̀kẹ̀ oríṣiríṣi òkú wà nílẹ̀lẹ̀ tí àwọn ìyàwó wọn máa ń sara lókè tó ń ṣe oríṣiríṣi lọ́sàtọ̀ tó ń ṣe ìrànlọ́fọ̀ tó máa ń lò tó máa ń lò fún ẹwà wọn tó wà nínú àwọn lóde òde àwọn máa ń sin nǹkan tí kò oríṣiríṣi ẹgbẹ́ àwọn èèyàn tó gbé lọ àwọn èèyàn tó gbé náà jáde lóríṣiríṣi àwọn náà dẹ̀ ń tẹ̀lé wọn lọ àdé ń lọ sí tiwa náà àwọn náà fẹ́ lọ owó tí ń lọ nínú bẹ̀. Ẹ rí ọwọ́ ẹ̀yìn báyìí ẹ rí báwọn èrò pọ̀ gan ẹ ti rí so ẹ ti rí bẹ́ẹ̀ ẹ báwọn èèyàn gòkè lọ náà níbà. Wọ́n àǹfààní àwọn tí ò bá mọ̀ Òṣogbo ibi tẹ́ àwáyé nínú gbogbo ibi tó ti ń ṣe Ọ̀ṣun náà láwáyé ẹ̀rí báyìí ìtàn náà ní báyìí náà tó mú lọ yìí lára àwọn ọmọ tó jẹ́ ọmọ omi ìyá mi náà mú gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ní ẹ̀mí múyàn ìtàn náà ní ẹ̀tún ti rí báyìí. Ẹ̀rí báwo ni ó wà lọ́sùn. Gbogbo àwọn tó ń kó lọ àwọn tó lómi mú náà nìyẹn o ẹ wo irú wọn oríṣi ló wà nílẹ̀ Yorùbá ṣe láàrin àwọn oríṣiríṣi irun àwa la làṣà àwa la níṣe tó ẹ ti rí àwọn oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá.
ẹ tún rí ìrorò ẹ dákun ẹ má bínú ìyá mi ẹ yọ sí mo lè béèrè lọ́wọ́ yín mo kàn fẹ́ béèrè orúkọ ọrùn bẹ́ẹ̀ ni Agogo ṣe ti rí báyìí ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ dá mọ̀ orúkọ ẹrù yẹn náà pè ní Agogo ṣe ti rí bẹ́ẹ̀. Ọjà lọ́dún lọ́sùn ṣe ti rí báyìí gbogbo oríṣiríṣi náà ń tà ní bíbá yìí wọ́n fà ní àwọn tó bá fẹ́ jẹun gbogbo ẹ̀ náà wà ń bẹ̀. Ọ̀nà odò náà ni à ń tẹ̀síwájú táǹtẹ̀ tó báyìí à ń lọ. So ọ̀nà odò ìyẹn láyà sí báyìí ọ̀nà odò là ń gbà lọ mẹ́rin. Tẹ bá wò ó lọ́ọ̀kan bẹ́ẹ̀ ẹ rí odò náà láti ń lọ báyìí bá ṣe ń lọ ẹ rí pé àwọn èèyàn pọ̀ gan. Kí wá ní ìyàtọ̀ nínú pé à ń lọ sí Mẹ́kà àti Jerusalem àti bí táwọn èèyàn wà báyìí lẹ́nu? Ẹ̀yin ọmọ tó ẹjọ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá òdodo tọkàntọkàn kò sí yàtọ̀ nínú tá a jọ gbé lọ́wọ́. Àwọn èèyàn náà lọ wo iṣẹ́ Ọlọ́run ni. Wọ́n mẹ́ta. Ẹ̀yin ìyá mi ẹ dákun ẹjọ́ mo fẹ́ bèrè bí ẹjọ́ kí lorúkọ wọn ti ẹ̀ lórí ẹ̀ kí lorúkọ àwọn ọmọ bẹ́ẹ̀ lórí ẹ̀. Irun orò lọ sí olórúkọ kan tí Yorùbá máa ń pè ó jẹ́ orúkọ lọ́tọ̀. Ẹni tó bá rárí òòṣà ló máa ṣe. Ẹ dákun mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi ṣàlàyé àwọn kankan má mi lórí bí àwọn èèyàn ṣe ń lọ tí wọ́n ń bọ̀ kí là ń ṣe lónìí gangan. Ọdún Ọ̀ṣun Òṣogbo ṣé ó ní ọjọ́ olóṣù àbólọ́dún tó máa ń ṣe àbí. Ọdọọdún la máa ń ṣe Ifá ló máa ń tọ́ka sí ọjọ́ tí mo lò. Ifá ló máa ń ṣe yẹn ìyẹn tún jẹ́ ká tún mọ̀ nípa àṣà wa ò ní parun. Ẹ ṣe tẹ́ dúró ti àṣà wa torí tí irú yín ò bá síbẹ̀ bá a ṣe ń wò pẹ̀lú àwọn ọmọ ìsìn tá wà ń ta gbogbo nǹkan láti yí padà ṣùgbọ́n ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ ní láti máa tọ́ wa sọ́nà torí a ti ń fẹsẹ̀ kọ a ti ń dà àwọn àṣà wa a ti ń dànù irú ìsìn tí ìbá kí ṣe pé bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sì tí mi ò mọ̀ bí ẹnìkan ṣùgbọ́n pé tó tún ṣàlàyé ń sìn ó tún jẹ́ kí mi náà tún mọ ìyàtọ̀ ẹ ṣe púpọ̀ ìyá mi ṣé mo lè mú. Ọ̀tẹ̀mí ni Yèyé Ọ̀ṣun ní iye omítọ̀nà ní ẹgbẹ́ pè. Ẹ ṣe ìyá mi yóò dà fún mi ẹ ṣe púpọ̀. Bá ti tọ́jú ẹgbẹ́ wọn bí wọ́n ṣe máa ń rí nù. Ó kì í ṣe tó máa ń fà tí wọ́n fi máa ń ṣe báyìí nìyẹn. Okay. Kí ni orúkọ ẹran tí ẹ gbé sórí yìí? Àgọ́pè ní Agogo. Tó tún lórúkọ míì tí a máa ń pè é yàtọ̀ sí yẹn. Wọ́n máa ń pè ní Arẹwà Ọ̀ṣun. Bọ̀ ẹ má bínú kí nìdí tí ẹ fi owó ẹyọ tẹ̀ fi sí. Bó ṣe máa ń gbé jáde nìyẹn. Bó ṣe máa ń gbé jáde nìyẹn. Ẹ ṣe púpọ̀ mo appreciate yín. Mo lè mọ orúkọ yín. Ọ̀ṣun. Ok, ẹ ṣe púpọ̀ mo appreciate yín mà. Ọ̀nà Ọ̀ṣun náà láti ń tẹ̀síwájú lọ. Ẹ rí i pé àwọn èèyàn po omi Ọ̀ṣun lọ́tùn lósì. Òwú yín kù ní ọkùnrin mi. Our identity. Like me, being a Nigerian or from Osogbo, I'm proud to be a Yoruba man. So I'm proud of my heritage and my culture. That's why I'm here to be a festival. Okay? All right. Do you have a word of prayer for Baba Ataoja of Osogbo for the purpose of this Osun? I pray for him that long live the king of Osogbo and long live of Osogbo. I'm very, very happy to be there. Ẹ bá wa gbàdúrà fún bàbá wa ní Yorùbá. Ní Yorùbá. Yeah. I thank the king and follow the king for honor and prosperity. Because me also me I'm a royal. Royal is close to my life. That day that I came from
Thank you very much. We appreciate you. And we appreciate your coming to Nigeria. We appreciate God. So, ẹ máa sanwó ọmọ orílẹ̀ sí. Wọ́n máa san. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ìyá mi, ẹ dákun kí ló ṣe ẹni? Ó ti gẹ̀gùn Ọ̀ṣun. Ó gẹ̀gùn Ọ̀ṣun ló wá pàtó fi rí báyìí. Bọ̀ mo gbọ́ lẹ́nu àwọn kan lẹ́ẹ̀kan wọ́n ní àwọn tí wọ́n bá ti ṣe Wọ́n ti di ẹgbẹ́ fún tí wọ́n ti du ẹgbẹ́ fún. Ó jẹ́ kó máa dà láàmú Ó jẹ́ kó máa dà torí rẹ̀ láàmú. kọ̀ǹtró. Torí pé kò rí rẹ̀ kọ̀ǹtró. Torí pé wọ́n ti di ẹgbẹ́ fún. Bọ̀ ẹ má bínú ìyá mi, kí wá ní ìyàtọ̀ nínú àwọn ẹlẹ́sìn kejì pẹ̀lú àti eléyìí báyìí torí mo rí i pé ó fẹ́ jọra wọn. Torí àwọn náà wọ́n ní ọmẹ́mí pẹ̀lú báyìí náà sí kí la máa iye ẹlẹgbẹ́ gbé ìkànkan náà ni. Ìmísí náà ní méjèèjì. Ọ̀nà tó kálukú ń gbà sí Ló yàtọ̀. Ẹ ṣe púpọ̀. Ẹni pé ìyẹn ń jáde láti ìbàdàn ọ̀dọ̀ làwọn yóò ti ń jáde bẹ́ẹ̀ yẹn. Ìrírí láti ọ̀gbọ́n ìlú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ní ìlú fóònù lọ́wọ́ ó tì í dànù. Bọ̀ ògùn lélẹ̀ ẹni tó fẹ́ bọ̀ ògùn. Wọ́n pàdé àwọn tí wọ́n á mọ̀. Ẹni pé àṣà Yorùbá ó ṣe kókó ó ṣe pàtàkì lára àwọn tí a fi máa ń bọ̀ ògùn. Ẹni tó jẹ́ ẹlẹ́yẹ tòní, ọlọ́ṣun ti àgbáyé, ẹni tó jẹ́ ẹlẹ́yẹ tòní tí gbogbo wa wá bá ṣẹ̀yẹ, kábíyèsí, àtọ́kọ bí orí, ó ṣe jìgbìnì bí àti àkú, ọba tó qualify ní gbogbo ramification, gbogbo ọ̀nà ló fi qualify. Báà mi tí mo dákọ̀ wọn tàpálẹ́, Bọ̀sún ọ̀wà bá ń líìdì orúkọ gbogbo àwọn olórí. Ẹ gbà mí láàyè láti ṣe official presentation kábíyèsí àtọ́jọ́ ti Òṣogbo àwọn ajímọ̀ oyè tó jí Abídèmí Ọlọ́dúnbàkó kábíyèsí o. Ẹ ti rí báyìí, odò náà ni àwọn báyìí. Oríṣiríṣi àwọn tó gbé ìpèsè wá onílé ìgbésọ̀ yẹn. Àwọn òṣèlú ara àwọn tí wọ́n gbé wá tó wá fi ṣe ẹ̀sìn báyìí. Ṣé ti rí báwọn èèyàn ṣe wà ń bẹ̀ lọ bẹ́ẹ̀? Ẹni pé àwọn èèyàn tún wá dán wọ́n tún dowó sódò. Àwọn owó nìyí ẹ̀rí àwọn ọ̀gá tún ń sà. Ẹ̀dá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ tọmọtọmọ o, wọ́n jẹ́ rí kú ọmọ o. Oríṣiríṣi táwọn èèyàn ń dá sí i. Ẹ̀rí pé àwọn èèyàn kẹlẹ̀ dídì kó sínú rẹ̀ lọ́ọ̀kan. Àwọn èèyàn wà nínú rẹ̀. Ẹ̀rí pé oníkálukú ló ń ṣe àdúrà tó ń make request yẹn. Ọ̀ṣun Òṣogbo lọ́dún ilẹ̀ ń sọ fún wa bẹ́ẹ̀ yẹn. Okay. Torí wọ́n máa ń ní ọdọọdún lọ́sùn máa ń ṣọ́ọ̀bù wọ́n kò sọ̀dún lọ́dún yìí. Ẹni? Okay. So gbogbo àwọn ayé àrè.
ẹni pé àwọn ọmọ kan tó wà mẹ́rin tó tún wẹ̀. táwọn ọmọ fi lè wẹ̀ abẹ́rẹ́ àwọn àtọ́ ń wẹ̀ tán lọ tó ti kàwé owó tó ń jẹ́ so owó tó tún dà sómi náà àwọn yẹn tó ń sà lọ́wọ́ yẹn wọ́n rí pé wọ́n ń sà. Ọlọ́run dákun ara ń dá ń sọ nìyẹn tó bá jẹ́ kó orílẹ̀-èdè yìí dáa pé ó yẹ kí a máa lè máa ṣan táwọn kan fi ṣàdúrà sí ń dànù ẹ di pé kọ́ńtì yóò ṣe lé nù. lórí àwọn ìlú àwọn ọmọ ń towó lọ́sẹ̀ wọ́n bá ti wọ́ọ̀dù láyé ti rówó nìyẹn yìí wọ́n ti kàn tù mí. ẹ̀yìn pé àwọn èèyàn pọ̀ lọ́tún lọ́sì àwọn èèyàn ń bu omi náà lọ́ọ̀kan náà bẹ́ẹ̀ yẹn ojú gbọ̀ngàn la wà yìí. Má torí ìyàdá wa sí o. Oríṣiríṣi fúndà sí inú ọmọ. Àwọn oríṣi ìdúpẹ́ ẹ̀rí báyìí. Irú ẹni tó da gínísì àádùn ló dà sínú omi. Àwọn náà fi ṣe àdúrà náà ni. ẹnikẹ́ni èèyàn kéèyàn ti ní pẹ̀mí ìmẹ̀mí àwọn ọmọ mi jókòó ní ara rẹ̀ pé o jókòó ní ara rẹ̀ pé olóṣèlú ọgbà yóò má ṣe fẹ́ lè ká ọmọ mi jọ ọmọdé 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 ìṣẹ̀dá mi mọ́ gbàgbọ́ lórí mi mọ́ takò mi mọ́jà rí bí mọ́jà rí lórí ọmọ lórí ara mi o mọ́jà rí wàhálà mọ́jà rí dààmú mọ́jà ìṣòṣì. Kí ló dé? Àwọn bíbá yóò rọrùn o. Serious, àwọn ọmọ òrukàn náà pé bíbá. Wọ́n ti ń jí fóònù. Wọ́n ti ń jí many things. Ọlọ́run ló ní kémi náà dúró díẹ̀. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, lára àwọn cabinet member ìjọba tó ń bẹ lóde yìí ni Honorable Moshood Ọlágúnjú wà láàrin wọn. Àwọn èèyàn wà lọ́tún lọ́sí. Gbọ́ bẹ́ẹ̀. Wọ́n pèsè kalẹ̀ yìí, àwọn tí wọ́n fẹ́ fi ṣe dúpẹ́ lẹ́nu tó jẹ́ ọjọ́ ọdún gbogbo yìí ni wọ́n pèsè kalẹ̀ yìí tí wọ́n á tún dà sínú pé àwọn dúpẹ́ ọdún yìí pé káwọn tún lè mú ṣe ẹ̀mí nínú ọ̀nà ńlá oríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀ bá wo lẹ̀ dáadáa ẹ máa rí i pé oríṣiríṣi nǹkan ló wà nílẹ̀ lẹ̀ àti àdàbà oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn tí wọ́n fi wúrẹ́ náà sí kíní tó fi wá ṣèdúpẹ́ nínú tó wà ń bẹ̀ oríṣiríṣi ni èyí pé láti ẹni pé Benin Republic yẹn lórílẹ̀‐èdè Edo State ẹni pé Yorùbá ẹni pé àwọn ọmọ aládé akọ̀ káàkiri orílẹ̀‐èdè àgbáyé ni ibi tá a folé mọ ló kàn yàtọ̀ sí ra wọn lóbi dé Benin tá a tó sọ yìí tó jẹ́ Port Novo àwa náà látún ní so àwọn èèyàn wa tó wà ní Benin Republic ní ẹtún wá sí ọdún Ọ̀ṣun tó ṣe ní èní tó jẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2024 láwọn èèyàn wá lóríṣiríṣi ibi tí ẹ ò lérò làwọn èèyàn ti ń wá káàkiri àgbáyé làwọn èèyàn ti wá sí ìbàdàn. Ẹ ṣe bàbá. Dáàdì wa ẹ má bínú ìlú rẹ̀ yìí ti wá síbí ìgbà. Láti Ẹ̀dó, láti Benin. Ẹ̀dó Benin City ẹ ṣe gan púpọ̀. A rí i pé àwọn èèyàn pọ̀ ní bíbá ilé nì
kí ni táwọn èèyàn wá ṣe gan lónìí? Àwa dúpẹ́ ọ̀rẹ́ Yèyé Ọ̀ṣun. Dúpẹ́ ọ̀rẹ́ Yèyé Ọ̀ṣun. Ẹ ti máa ń wá sí ìgbà tipẹ́. A ti ń wá, a ti kọjá ọdún mẹ́wàá tí mo ti ń wá. Ẹ sì ń rí ìyàtọ̀. Mo ti ń rí oore ẹ̀. Mo kàn wá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé àwọn àǹfààní tó wà ń bẹ̀ fún àwọn ti Yorùbá tí wọ́n mọ̀ ń parú nǹkan báyìí àtàwọn tí wọ́n mọ̀ tó jẹ́ pé wọ́n kọbi ara sí àti ìyàtọ̀ tó wá wà nínú àwọn ẹ̀sìn àti tó pa àwọn ẹ̀sìn papọ̀. Nítorí Yèyé Ọ̀ṣun ó ti ṣe nǹkan mèremère láyé mi. So ọdọọdún mo fi wá ń dúpẹ́ ọ̀rẹ́ ẹ̀. Mo ń lọ sí ìlú, mo ń lọ sí Europe, mo ń wá padà. Mo ti bá dé ìgbà yìí, àwọn adúpẹ́ ọ̀rẹ́ lọ́wọ́ Ọ̀ṣun nítorí nǹkan ìyanu tó ti ṣe láyé mi ó ti pọ̀ jù. Òrìṣà tí mo lè pé mo gbẹ́kànlé láyé àtọ̀run ní Ọ̀ṣun. Òṣogbo, ẹ ṣé púpọ̀. Ìmọ̀ràn wo lẹ lè gba àwọn tí wọ́n kọ̀yìn sí irú nǹkan báyìí ní ṣíṣe? Nítorí wọn ò mọ tí wọ́n ṣe kọjá tí wọ́n bá rí wa wọ́n rí ohun mèremère tí Ọ̀ṣun ṣe fún wa náà òun náà máa gbẹ́sẹ̀ fún wa nú pọ̀ tí odò náà ó ń ṣe fún wa táwọn náà fún wa ń dúpọ̀ rẹ lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí àwọn China tó jẹ́ pé wọ́n ní ẹbọ làwọn China ń ṣe ìgbàdúrà wọn ń gbà wọ́n sì ń tẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀rọ àtoríṣiríṣi. So ǹtẹ́ wá ń sọ náà ni pé kí àwa náà tẹ bá mọ̀ nǹkan tá a ní ká máa mọ̀ ọ́ ṣe. ká lè mọ̀ ṣe dáadáa. Ẹ ṣé púpọ̀. Àwọn èèyàn wá fún mi. Ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn gbà dé ní báyìí. Oríṣiríṣi ìlú làwọn èèyàn rẹ̀ ti wá. Oríṣiríṣi orílẹ̀-èdè náà ló wà ní báyìí. Ṣé ti rí báyìí sí ibi tí wà lóde ya àwòrán ṣùgbọ́n ibi tí wà ètò àbúrò tó tó ṣe àwọn ẹlẹ́múyẹ́ àwọn àgbẹ̀fọ́fà tí wọ́n ti ṣiṣẹ́ sí ogún mi ọ̀tẹ̀ mi tẹ bá wo àwọn màá mi wà ń bẹ̀ níjòkó ṣe ti rí báyìí àwọn èèyàn pọ̀ lọ́sùn lọ́sùn káàkiri ayé àwọn èèyàn wá sí ètò ìjọ ọjọ́ kẹsì oṣù kẹjọ. Àwọn bàbá lọ́jà lọ́rọ́ kàn mẹ́yìn ó yẹ pẹ̀lú. Ẹ bá wo dáadáa, kábíyèsí ló wà ní orí àga tí wọ́n lu làbíjájá tó jẹ́ rẹ́sítọ̀. Ẹ̀kọ́ rẹ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀ láyé, gbogbo àwọn èso tó tẹ̀lé olùjáde ẹ̀gbánú wọn, àlọ́ àbọ̀wọ́mọdé aláàánú onídìmọ̀ sí wọn, gbogbo àlejò tẹ́ bá pàdé láti dára látòkè, ọlọ́ọ̀bá mọ́jọ mọ́ gbọ́ ẹ̀ láyé o, àwọn táwọn ẹlẹ́dẹ̀ wọ́n mọ́ bá alábàtà lábíà o, láàmì ẹgbẹ̀gbẹ̀ ẹkùn ní mi o, káyéèsí o. Àti gómìnà pínlẹ̀ Ọ̀ṣun ló tu ẹ̀mí wọ́n gbọ́, ó lè yẹ yẹ́ ẹ̀ máa ta owó rẹ̀ lẹ́nu. Lọ́dọ̀ mi, kò lè dé ìwà.
More than 5 months. So, àwọn náà fẹ́ wá lọ́wọ́ ṣe ìdúpẹ́ ní odò Ọ̀ṣun. Táwọn náà mú lọ́wọ́ nìyẹn. Ẹ̀sìrì. Àwọn èèyàn wá káàkiri orílẹ̀-èdè àgbáyé lọ ti wá sí Ọ̀ṣun. Mo kú ṣe ti rí pé àṣà Yorùbá dùn, ẹ ti rí tán gbé kalẹ̀ báyìí, ara àwọn nǹkan ìṣẹ̀báyé Yorùbá, ṣe ti rí àwa la ní àdìrẹ, ẹ rí pé wọ́n tún gbé àdìrẹ ìyẹn tó jẹ́ Kampala wọn lọ tún wà lókè yìí, tó jẹ́ pé àwọn tó yẹ ká máa lù ká kọ̀ sílẹ̀ tá a lù mọ́, tó jẹ́ pé àwa gbé àṣà lásà àwa gbé ju àṣà tiwa lọ. Ẹ rí pé a dúpẹ́ lọ́wọ́ àwọn tó sì ń ṣe tí wọ́n jẹ́ kí àṣà Yorùbá kó parun. Ṣé ẹ ti rí? Ẹ dákun dáàdì wa. Ẹ̀yin ni ẹ ṣe gbogbo àwọn kinní yìí. Ṣé ọwọ́ lẹ fi gbẹ́ ni àbí ẹ́ńjìn? Ok, iṣẹ́ tí àwọn baba ńlá baba yín ṣe àti baba tí yín gan ṣe ó lè lè báyìí. Wọ́n gbẹ́gi wọ́n dẹ̀ lùlù. Ẹ dákun, ṣé àwọn kìnìún ní orúkọ tó yàtọ̀ síra wọn àbí orúkọ kan náà ní ọgbà owó wọn? Wọ́n ló orúkọ irú eléyìí tí ó wà ní ọwọ́ ibi báyìí. Ajẹ́rẹ́fá la ń pè léyìí. Ajẹ́rẹ́fá. Ajẹ́rẹ́fá. Tán bá dábàá tán. Bẹ́ẹ̀ni. Tó wà kó èké fá, tó wà kó sínú rẹ̀. Ó kó sínú rẹ̀. Ajẹ́rẹ́fá. Àgbà ò ní tán lórílẹ̀ o. Ẹ dákun, kí ni àwọn kìnìún yìí wà fún? Ọpọ́n Ifá lélẹ́yìí. Ọpọ́n Ifá kékeré. Kékeré. Ńlá. Ńlá. Eléyìí ìrọ̀kẹ́ Ifá. Ìrọ̀kẹ́ Ifá.
ókè táwọn babaláwo máa ń babaláwo ìwúre gan ni. ìwúre ẹ̀mọ̀ sí àṣẹ o. àṣẹ àṣẹ ókè kékeré rẹ̀ ní. ẹ dákun eléyìí ó fẹ́ jọ orí olókun. orí olókun náà. orí olókun kékeré. ńlá rẹ̀ eléyìí. ẹ jọ àwọn eléyìí tó wá wà níbí báyìí nǹkan. eléyìí Ṣàngó lélẹ̀. Ṣàngó. Ọbàtálá. Ọbàtálá. àwọn ilé Ọ̀pọ̀pá. àwọn kinní eléyìí gan. Òṣè Ṣàngó. eléyìí náà pè ní Òṣè Ṣàngó. ẹ ṣe ń wò. àwọn eléyìí tó tẹ̀lé. ẹni. ẹ rí i pé Ọ̀ṣun gẹ́gẹ́ bí Ọ̀ṣun tá à ń ṣe lónìí. ẹ rí i pé kinní Ọ̀ṣun Òṣogbo lélẹ̀. eléyìí tó tẹ̀lé. ilé náà Ọ̀ṣun ni. wọ́n ní Ọ̀ṣun náà lélẹ́yìí náà. ilé Ṣàngó. wọ́n ní Ṣàngó Olúkòso Àyẹ̀rẹ̀ náà. ilé Èṣù láàlú ògiri òkú ẹ̀bọ̀lá tó ń jẹ lóríta. Iyemọja. Iyemọja. ẹ ṣé bàbá wa ẹ ṣé tẹ̀tẹ̀ tó ń gbé àṣà wa lárugẹ dẹ̀ jẹ́ kí àṣà wa parun. ẹ ṣé púpọ̀. ǹjẹ́ mo lè mórúkọ yín? Gabriel Dada, bàbá wa Gabriel Dada ni mo bá sọ̀rọ̀ nílùú Òṣogbo lónìí tó jẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ 2024 ní àbálọ sí ọ̀nà odò Ọ̀ṣun làwọn mú ìsọ̀sí táwọn gbé àṣà wa lárugẹ pé kí àṣà Yorùbá má parun. ẹ ṣé púpọ̀ sà. ó yé mi. Captain náà wá ṣe. Captain má bá wọn lágídí, má bá wọn lágídí Captain. Má bá wọn lágídí Captain. Ṣé ọ̀nà ń bá yàrá lágídí rú bí wà wálẹ̀ wọ́n nà tí ẹ̀ bàjẹ́. Kì í sọ̀rọ̀ tẹnu o. Mi ì tí ẹ̀ mọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò lazy man, fucking lazy man. Ẹ nà án. Ààrẹ Ọ̀nà Kakanfò òfò. Ààrẹ Ọ̀nà Kakanfò òfò. Tí o mọ tó yẹ kó mọ sí nǹkan tó yẹ kó ṣe wà ní ẹjọ́ ṣe. A dúpẹ́ lọ́dún yìí pé kò sí ìtàjẹ̀ sílẹ̀. Get adúgbò lọ́dún pé kò sí ìtàjẹ̀ sílẹ̀ torí kò sí ìgbà tó máa ń wá tí ò ní sí. Ṣùgbọ́n adúgbò fọlọ́. Ọjà ọba náà la ṣe wá ní ìsàlẹ̀ Ọ̀ṣun. Honorable Commissioner, Papa for the youth. Ìsàlẹ̀ Ọ̀ṣun kò sọ́gbọ́n ẹ̀ kò rọ́gbọ́n jà. Ẹni báwọn èèyàn ṣe ń rú wọ́ bọ̀. Ẹ báwọn èèyàn wà lọ́tún lọ́tún. Thank you, Troy. Yeah. Thank you.
Nítorí báwọn èèyàn ṣe pọ̀ níta bẹ́ẹ̀ náà làwọn èèyàn pọ̀ nígbà tí ó pọ̀ wọlé náà. Nicholas. Wọ́n ní nánú ní àwọn ayélujára náà ní aṣẹ́gìtà náà ní ẹ̀kọ́ wọ́n lọ́rùn náà wọ́n wà ní káwọn náà ní ẹ̀jẹ̀ ká àbúṣe ìjẹ̀ká máa bá lù rẹ̀ pé àwọn ẹ̀kọ́ ẹ̀sùn àdìbà pé a ní ebi wà nù nígbà wà àwọn èèyàn lọ sí mẹ́ta náà wá sí báwọn èèyàn ṣe ń wọ wíjìwíjì jáde. Àṣà Yorùbá ò ní parẹ́, àṣà Yorùbá ò ní parun. Bí Ọ̀ṣun Òṣogbo ṣe wà, ó unite àwọn èèyàn papọ̀, ó kó àwọn èèyàn jáde lọ́tùn lósì níwájú lẹ́yìn. Wà ní Òṣogbo ibẹ̀ la wà. Ìjọba wo wájú ẹ rí pé ẹlẹ́gbẹ́ pé à ń ṣe nọ́mà tó máa ń ṣe ní Mẹ́kà bérò sì máa ń wọ̀ lọ tó máa ń wọ̀ bọ̀. So ẹni ẹ jẹ́ ká fálù táwa náà ní nǹkan tí wá ní. So ìbérò ṣe ń lọ bó tó ń bọ̀ bẹ́ẹ̀ èrò pọ̀ gan káàkiri àgbáyé làwọn èèyàn ti wá sí ìlú báyìí nínú pálásì ọba Òṣogbo lẹ́lẹ́. Èyí tí àwọn èrò ṣe ń wọ́ lọ tó ń wọ́ bọ̀.
gbogbo bíbá yìí náà ọjà náà ni ọjà ọba ìsàlẹ̀ ọjà ibi táwọn àyè ní ìlú Òṣogbo. Gbogbo bá ṣe ń lọ náà wà ẹ̀ka lóko lọ́nà odò Ọ̀ṣun. So wọ́n máa ń dá àṣà kan, wọ́n máa ní pé Ọ̀ṣun Òṣogbo máa ń ṣọ̀bù, ṣùgbọ́n eléyìí Ọ̀ṣun Òṣogbo ò ṣọ̀bù. Kí ló ṣẹlẹ̀ sí ọbẹ̀ yẹn? Àwọn ọmọ mi ni ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ok. Ẹ tún rí àwọn tí a rí kọjá ń sùn, àwọn tó ń mú tán wọ white ń sùn. Wọ́n láwọn tó jẹ́ ọmọ odò nìyẹn, tó jẹ́ pé bí ìgbà tí wọ́n bá ní ẹ̀mí náà mú yàn, pé omi náà mú wọn náà nìyẹn. Very. Ibi àwọn èrò ṣe ń wọ lọ tó ń wọ́ bọ̀. Odò ni àwọn èèyàn tí bọ̀ tó ti ń bu omi àrí omi Ọ̀ṣun yẹn náà ni wọ́n ń bù bọ̀. Ẹ̀yin pé bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń bu omi bọ̀ lọ́tùn lósì. Bẹ́ẹ̀ náà làwọn kan náà tó ń padà lọ síbẹ̀ láti lọ bu omi. Gbogbo bí tá a wà yìí, a ti wà ní ìsàlẹ̀ Ọ̀ṣun báyìí. Ìyíbà iná ń pè ní oríta Better Life ní Òṣogbo. Bá wo bó ṣe ń lọ, bó ṣe ń bọ̀, gbogbo ìyíbà yìí ló ní. Ló jẹ́ pé ẹni báwọn ọlọ́pàá dúró wámúwámú. Ẹni pé ètò ààbò wọ́n jẹ́ kó ro tótó ní Òṣogbo. Ẹ rí bí àwọn èèyàn ṣe pọ̀ lọ. Àtọ̀pẹ̀ odò náà ni àwọn lọ báyìí. Ẹ rí pé èrò pọ̀ gan. Ẹ wo orí oorun ọmọ wà lórí. Ọlápá. Ẹ rí bí àwọn èrò ṣe ń wọ́ lọ́tùn lọ, wọ́n ń wọ́ lósì. Ìjọba ta ló? Ìjọba yẹn bá. Ẹgbẹ́ pé àwọn èèyàn ṣe ń tì lọ lọ́nà ń tì bọ̀. Ẹ bá wo owó ẹ̀yìn náà bẹ́ẹ̀ yẹn máa rí pé àwọn èrò pọ̀ gan. Ẹ bó ṣe ń lọ láti bá wọ ọkàn náà bẹ́ẹ̀ máa rí pé àwọn èrò pọ̀ gan.
Yoruba we. May say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back. No going back. Yoruba nation. Why don't we stand? Why we stand? See the batty right there, Tony the low matter. Dàbí lọ́jọ́ yàrá bá sùn lọ́rùn. 20 million ló ní lọ́wọ́ wa. Níbo la ti bẹ̀rẹ̀ 20 million? Lọ́jọ́ yàrá bá sùn lọ́rùn. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí 20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́la. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí ẹ̀ ń la fẹ́ kán gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun àìbá ń bọ̀. Àsìkò ti tó. Ọmọ kàwé kò wá ríṣẹ́, ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe, ìyẹn gangan lẹ ò rí ṣe. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, àwa ṣe tán ti padà. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, Yorùbá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́, àwa ń lọ. A ò ṣe mọ́, àwa ń lọ. Ògún ẹ̀ dìde, Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde, Alálẹ̀kẹ̀ dìde, lọ́balọ́ba kẹ̀ dìde, Yorùbá ẹ̀ dìde. Sídìí bá ti bá ẹ jẹ́ tó nídìí ló máa dà. Ibi tẹ́ bá wà dé, adé tí kò padà.